gbàgbé fún ìdáná. ẹ fọ́ wẹ̀rẹ̀ wọ́n lọ sí. àyàfẹ́ tó bá ṣe kòǹgé ètùtù tó ń ṣe nìkan ló lè ráàánú gbà. àfàìmọ̀ kan mọ̀ bára rẹ̀ mi tí o ti wù. ìmọ̀dí ọ̀sìn bá rẹ̀. jẹ́ n sọ kíní kan fún ọ o wèrè ń bẹ lórí mi gan o. bọ́lá wáyé o. sórí pọ́tà jí ni. àfàìmọ̀ kó má jẹ́ pé kinní burúkú tó ń yọ bá tiẹ̀ jẹ́. àmì Jésù. ẹgbẹ̀jì ó ti yé mi. mo rí ẹ̀bà tẹ ẹ̀kọ́ tó ga bí òkè wọn á wò pé ṣé bẹ́ẹ̀ jẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́ ni. orí ọ̀gá rẹ̀ ò pé ni ọmọ pé àràgbé láyé ni. padà. ṣé wo rí sá. ta ń kọ́ ọ nífá ta ń tẹ̀ ọ́ lódù ta ló kọ́ ọ lédè. wọ́n lọ́nà mẹ́la ìfẹ́ ò dáyé tó ń sanwó rè. àwọn mẹ́jọ kan mẹ́mẹ́ tọ́jọ́ pé ọmọ ọlọ́mọ pípa jẹ ni wọ́n fi ṣe ṣẹ́ṣe. ọ̀bẹ́là láwọn bíi ta ni ọlọ́run bíi alápámọ́ká àrùn apá ní fi pa wọ́n. wọ́n jáde ni. bẹ́ẹ̀yàn bá sunkún wá sọ́dọ̀ rẹ̀ ẹkún náà ni ó gbọ́dọ̀ bà bóde. èyí lẹ pàyà àṣàkẹ́. kí ló mú ọ tó ga. gbogbo lọ yọ lẹ́yìn bá. àwọn tí fámìlì wọn kú àti júwe ilé ẹ̀ fún wọn. ẹ̀dùnà tí wọ́n bá kú kí wá tó bá pa mí ṣòkùnlẹ̀ fẹ́ gbowó yín lọ́wọ́ ẹ̀ padà ni. ìyẹn máa bá wọ́n tẹ̀. ẹ má fẹnu pèpè púpè sí ilé ayé mi n ò fẹ́ tàbí ṣùgbọ́n nílé ayé mi. ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ báyìí kẹ́ wá lọ bá mi gbére ilé olókùn wá. ìdí ẹ̀ tí nǹkan tí mo ní kọ́ ń ṣe kọ́ ló ṣe so in that case ẹni láti stop ṣe. àwọn ìyẹnu lásán ni kò dé ní ẹjọ́. kíní yìí wá fẹ́ jáde kékeré sí mi lára. mọ́mí ọ fẹ́ já. Àṣàkí aláṣẹ Ghana. àmọ́ sẹ́ni tó kọjá àdánwò Olúwa máa bàbá òṣèré ní ọkàn. kẹ́kọ̀ọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ kú wẹ̀ ní owó ló ṣé wọ́n lọ́wọ́ tó wà mẹ́rin ìgbà tí wọ́n á ṣe ní kọ́ kí wọ́n á tiẹ̀ ìwọ ọ̀lẹ́ ló fẹ́ wù yẹn má gbé o má gbé o má gbé àpò òfin gbé o má gbé sẹ́ má gbé má gbé má gbé. kí ni ìtumọ̀ àlá ẹ̀? irú àlá wo leléyìí? díẹ̀ kọ́lá bàbá ìgbà tó sọlá oríire irọ́ orí kan tó ságbè irọ́ sódágbére fún ọ ọlọ́bọ̀nbọ̀n tó fẹ́ kú láàrin ìlú rárá sá kì í rìn dágbére kì í dágbére ẹlẹ́dàá rẹ̀ ò rọ̀ mọ́ ó sọ sí sẹ́wọ̀n kì í ṣe tiẹ̀ orí rẹ̀ kọ́ orí rẹ̀ kọ́. bàbá ẹ wò láti ilẹ̀ ó ní mo ti mọ̀ pé orí mi yìí ó le gan ó ní agídí ṣùgbọ́n láò kí n ga ju onírè lọ ṣe rí bàbá mo fẹ́ ní owó mo fẹ́ ṣoògùn owó mo fẹ́ ní owó ìyá ti jẹ mí tó. n ò ní mọ̀ ṣoògùn owó mo ní àjogúnbá mi ni ṣùgbọ́n ṣá ṣé ó dáa
kó mọ náwó lọ kẹ́mi rẹ̀ kúrú lójú ọ̀nà kó má rẹ̀mí fi náà kódà nǹkan táwọn ọmọ kéékèèké bíi tiyín tẹ́ ìrònú tẹ́ fi máa lọ kórí bomi gbóná láì sọmọrogún má bá wọn ṣe mo ní nǹkan mi tí wọ́n ṣe fún wọn tó wúlò fún ọdún bẹ́ẹ̀ lọ ọgbọ́ àwọn ibi tó kọ̀wé sí níbi iṣẹ́ wọn lọ wò dáadáa ibi tó bá rí pé wọ́n ti lè sanwó jù fún ọ́n bẹ́ẹ̀ forúkọ rẹ̀ lẹ̀ fún mi kó tó lọ ọgbọ́ ibẹ̀ lọ́ba bàbá mọ̀ kì í sí ibẹ̀ làbà. bọ̀dá mi ẹ tuntun ń ronú ni mo ti sọ fún yín kí ẹ má máa ronú mọ́ kí ló dé tẹ̀ ń ronú kí lẹ̀ ń rò. wúrà ọ̀la ṣebí wọ́n ní tí ìsìn ọba là ọmọ rẹ̀ á là lùkàtà àlá ẹ̀. kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí mo sọ fún yín pé ẹ má máa sọ negative ọ̀rọ̀ kò dáa ṣe rí ẹ try láti nígbàgbọ́ o sùúrù àti gbàgbọ́ gbogbo ìgbà mo máa ń bá yín sọ have faith now. ìgbàgbọ́ lọ́nà ìgbàgbọ́ ló fẹ́nu pè báyìí pẹ̀lú gbogbo òwe tí mo kà mo máa tiraka láti kàwé ni graduate gbogbo ibi tí mo mú credentials mi lọ kò sáwọn tó pè mí. Look at yourself, your mate are in the school. Ó ti yẹ kó bá wọn resume why and resources tí wàá fi lọ ó dẹ̀ ní kí n nígbàgbọ́. ṣe rí bọ́dá mi èmi mọ̀ pé tí nǹkan bá ń le báyìí nǹkan gidi ń bọ̀ wájú ni I'm very sure pé ẹ mọ̀ mo máa ń sọ fún yín there is always light at the end of the tunnel ẹ understand inú wa máa dùn gbogbo ẹ máa dáa nǹkan máa dáa a kàn ní láti ní sùúrù ní ká ní faith ká dẹ̀ máa gbàdúrà. ẹ má ronú. kó yá dáa ni o. fún yín ló ń rìn yẹn. wo mi ò gbé kọ̀ọ̀kan kan. ẹ gbé ẹ tí ẹ mọ èèyàn tó ń pè yín. gbé gbà gbé. ẹ ti stubborn jù. Hello. Yeah, hello. This is Pinnacle of Inspiration Company. Pinnacle of... Am I speaking with Mr. Diakola Owonikoko? Yes, sir. Yeah, I'm Diakola Owonikoko. Okay, I have a good news for you. Regarding the interview you came for the other time. Yes. You can come in tomorrow to pick up your appointment letter. Can I get appointment letter? Lola? Wow. Okay, sir. Okay, I'll see you tomorrow morning, 8 a.m. I'll be there for tomorrow morning, sir. Yes, sir. Bye. Have a good day. Once more, congratulations. Thank you very much, sir. Okay, sir. Employment letter. Serious? Hey! Employment letter. Ṣé bí mo sọ fún yín, bọ̀dá mi mo sọ fún yín. Ó ní nǹkan máa dáa. Mo sọ fún yín pé sùúrù àti gbàgbọ́ ló lè ṣe. Ṣé rí báyìí? Wúrà ọ̀la. Owó ti dé. Owó ti dé. Sorry for the delay, sir. No problem. Ṣé mo máa ń jáde láti sign letter yẹn. Okay. Kò tó fà tí mo ṣe pé nìyẹn. Okay, no problem. Here is the letter.
Thank you very much. Yes. Thank you. You are resuming on Monday morning. Monday? Yes. I'll be here. All right, sir. Thank you very Take much. care. Congratulations. Thank you. Bí ẹ̀kọ́ lálàbí ọmọ ilé ìpè àjọbọ ọmọ ọba ògùn bọ́ ọmọlẹ̀ ọkọ ẹ̀bẹ̀ ọmọ wọn náà lóde wọn délé wí bí mo délé wí máa tapò sẹ́lẹ̀ sú ẹ là má fọ̀rọ̀ gbogbo lọ fíìsì wọ dára òkú oríire rẹ ò ní dìbànújẹ́ yóò rí báyìí ní sùúrù nígbà wo ni wá ní sùúrù dà nígbà wo yóò rí pé sùúrù dáa fẹ́yàn tó bá lè ṣe é. Daddy. Ew. Sùúrù dáńtò tọ́ o. Àmọ́ ó le díẹ̀. Ó le. Lóòótọ́ ni ó gbọ́dọ̀ le ṣùgbọ́n àwọn àgbábọ̀ wọ́n ní adùn ní máa gbẹ̀yìn ewúro àti wípé ó ní sùúrù ní ìjọba àwọn ibì kan ju gbogbo rẹ̀ lọ àdúrà tí mo ṣe fún ọ ni pé ọkọ ọba àdó ọba ò ní sọ ọ lẹ́sẹ̀ ẹlẹ́dàá àyà rẹ atálẹ́dàá tèmi tí mo ṣẹ̀dá rẹ gẹ́gẹ́ bí bàbá kò ní í jọ́kọ̀ bọ́ sọ lẹ́sẹ̀ tó mo dúpẹ́ fọlọ́run ọ̀rọ̀ lóde lẹ́yìn dákun ìrànlọ́wọ́ wo lo fẹ́ ṣe fún mi lórí ọ̀rọ̀ àbúrò rẹ pẹ̀lú ìwé rẹ̀ mọ̀ pé mo kọ́kọ́ gbé bùkátà lù ọ́ láyà oríṣẹ́ àìríṣẹ́. ṣe rí dádì ẹ̀kọ́ àbúrò mi ó jẹ mí lógún gan jam form tó ń gbà nísìnyí mo ti ní lọ́kàn ó máa gba jam form yẹn kó náà lè lọ sílé ìwé gíga kó lè continue education ẹ̀ mo ti ní lọ́kàn. ọ̀kàrẹ̀ ò ṣe ìgbàgbọ́ tèmi náà lórí rẹ látẹ̀yìnwá ni wípé bí mo ṣe ń bá a lọ yìí n ò ṣiṣẹ́ ìjọba n ò ní pẹ́ńsàn n ò ní gírádútúùtù n ò ní nǹkan kankan tí wọ́n gbà lọ́wọ́ ìjọba lọ́jọ́ alẹ́ mi bí kò sẹ̀yìn ọmọ mi tí ń bá bí mo ti mọ̀ pé wọ́n náà lọ́ọ́ ràn lọ ọlọ́run wà ní fi ọ́ lẹ̀ ọlọ́run ó túbọ̀ gbé ọ lórí sókè ọgbọ́n òye ìmọ̀ tó fi lólé ayé rẹ ọlọ́run ọba ń fún ọ aṣáájú ni ọ ò ní dèrò ẹ̀yìn ò ṣe ọ̀kàrẹ̀ mo dúpẹ́ o. From the stable of Eniola Obanijesu, aka Oba One, the producer of Alarijo, an epic movie, Ogundawori. Wọ́n yá kẹ̀tẹ̀ ilé yà gẹ́gẹ́. Má wulẹ̀ pa aago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání. Dúró náà sí òsín nǹkan mi ń bẹ fún wọn mọ́. And backbone. Kí lẹ fẹ́ kí n sọ ṣe bẹ́ẹ̀ yìí lórí ilé ẹ̀yin náà lè ní right láti sọ̀rọ̀. tó kọrin ẹ̀yin tẹ́ ẹ sọ tànù tẹ́ ẹ sáyé nù tẹ́ ẹ sọ wájú nù tẹ́ ẹ sẹ́yìn tọ́jọ́ wájú yìí ti wá lẹ̀. Presents a multi-millionaire film project. The picture, àwòrán. Life is full of hypocrisy, heaviness, and jealousy. Kàdìjú ṣẹbẹ̀ níkú, kàmínú fẹ̀nùdẹ́nu. Ọ̀pọ̀ aláǹgbàdà kù délẹ̀, àkókò méjì tinú rùn. Ìmúníkà tó jà gbóòórùn àṣẹbí. Ẹni bá fojú àná òkú dẹ̀tì. Ó di dandan kẹbọra bọ̀ láṣọ. Ìbọn. ọ̀rọ̀ tí ń gbé oníṣègùn ní ń dọ̀ sẹ́yìn ọ̀rọ̀ tí bá ń gbòògùn ìbànújẹ́ alágbẹ̀dẹ ni iná ta dáfẹ́ yẹgún ẹyẹ mi là fi sún jẹ ó yá padà síbi tó ti ń bọ̀. ọkọjá mo rí nǹkan fún mi o. ìpàgọ́ yìí mi ká o ikú máa ń bẹ lóde ìpàgọ́ yìí mi ká o. The picture, àwòrán. The battle line has just been drawn. Extinction is the rule and survival is exception. Gun for gun, blood for blood, eye for eye. The picture, àwòrán, full of actions, conspiracy, betrayal, hypocrite, and lots more. Written and produced by Eniola Obanijesu, Oba One, and directed by Mohammed Lawal.
Compo, starring Ibrahim Chata and Talaniyan, Jide Kosoko, Joke Muyiwa, Eniola Banijesu, Bolaji Amusan, Mr. Latin, Digolija, Rukayat Lawa Iyabadan, introducing Mayowa Abimbola and host of others. Marketed and distributed by Giant Marketer, Folaju Music and Films International. EU 16 and 19, Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 080-2158-1813. WhatsApp 080-7287-8018. The Picture Àwòrán coming soon. We all are welcome to today's meeting. MD, this is Mr. Deokola Owodekoko. The new staff who joined the company, our customers are very cinema bossy. Wonderful. This is the man I've been talking about. That's wonderful of you. Deokola, right? Yes, sir. Yeah, nothing bump by now. The organization is proud of you. Thank you. I must commend you. Mo dẹ̀ fẹ́ fi ṣe ìlérí fún ẹni pé bó ṣe ń ronú kí company kó lọ sí òkè sí mo fi ń dá ẹ lójú wípé a máa compensate ẹ. Sir, wá mọ̀ kan tí ó tún fọ́ níbẹ̀ ni aside from pé Mr. Deokola mo ṣe wọn tó dẹ̀ máa mú lọ́kùnkúndùn the way tí wọ́n ṣe máa interact láàrin our staff àti customer who are very amazing, very amazing. Oh, sorry, but gbogbo àná jọ ń ṣe papọ̀ náà ní sáà. No, it's collective responsibility. Yes, collective, sir. Like I always tell you guys, tó bá ṣe attend to customers òun ni ilé iṣẹ́ ṣe máa gbèrò sí. Like olóyìnbó sọ wọ́n ní customers are always right. And it means you are treating them fine. That is why they are still patronizing us. Yes, sir. Thank you. Mo wá fẹ́ fi dá gbogbo yín lójú ni o. Bí gbogbo bá ṣe ń lérò pé kí company kó lọ síwájú sí, you all will be compensated. Thank you. I trust you. And that reminds me, manager. So, we need to talk. Right away. Yes, you make me in my office. All right. Thank you, everybody. Congrats. It's like that, exactly like that. Yeah, so amazing. God bless you. Mrs. Alakicha, actually, she wants to attend Saint. Bẹ́ẹ̀ni sir, wọ́n ti attend sí wa. And you are okay with our service this time? Akọ̀yíká dúpẹ́ lọ́wọ́ yín náà ní sir, kéde bá wa dúpẹ́ lọ́wọ́ Mr. Deokola. Wọ́n rí lè ṣe gudugudu méje. Torí tá a bá ráyè wá gbé àwọn ọjà wa gan, wọ́n tún máa fa àwọn ọjà wa ránṣẹ́ sí wa. Tí Mr. Deokola bá tó bí mẹ́ta nínú ilé iṣẹ́ ìbádára gan ni. Okay, ẹ má bínú pé mo blush, because tí a bá get good feedbacks báyìí ní àtọ̀dọ̀ àwọn customers wa, especially your kind of customer, ìwúlò ẹ̀kọ́ jẹ́ fún wa. That's when you see this kind of big smile on my face, because the bigger the smile, the bigger the money. That's what it means for us, So, ẹ ṣeun gan, but then, Mr. Deokola kò lè ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin gangan ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ because ẹ̀yin gangan lẹ ń bá wa rajà, ẹ̀yin lẹ ń patronize wa nítorí ká bá lè service yín dáadáa la ṣe get ọ̀rọ̀ Mr. Deokola, and I'm glad that you enjoyed our service this time around, but all I would beg from you, ma, is that ẹjọ́ nísìnyí tẹ́tí enjoy servicing wa, ẹjọ́ ẹ gbìyànjú, word of the mouth, ẹ bá sọ fún àwọn ọ̀rẹ́ yín náà kí wọ́n patronize wa, and patient treating tan servicing dáadáa bẹ́ẹ̀ náà làwọn máa service àwọn náà. Torí ẹ̀yin náà múnú wa dòdò dòdò káwọn náà múnú yín dùn. Thank you so àwọn ọ̀rẹ́ wa máa patronize yín máa wà. God bless you, man. God bless you, man. Definitely ẹ máa gbé oṣù ọdún títí run to the end. I'm power this time around. Oh my kiss. Àwọn náà máa dúpẹ́ sá. Thank you so much, man. I really appreciate it. Bọ̀dá mi, mo dẹ̀ ń wo life wa, inú mi dẹ̀ ń dùn, ó sì dàbí àlá lójú mi o. Sori, bó ṣe ń ṣe bí àlá, òun náà ló ń ṣe mí náà. In fact, ìyàlẹ́nu ló kàn jẹ́ fún mi ni. Ìyàlẹ́nu gidi ni. So lóòótọ́ ni pé tí orí bá pẹ́ nílẹ̀, ó máa dire. Àbúrò rí pé orí tiwa ó dire ni. Orí wa dire o, Olúwa ṣe o. Ọlọ́run ṣe o. Ẹ̀wọ̀n ṣe ló yẹ kí ni wọ́n máa dùn, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa kọrin ọpẹ́ sí Ọlọ́run. Bẹ́ẹ̀ tí ẹ rí. Hey, ọpẹ́ yẹ
yẹ ó bàbá. Ọpẹ́ yẹ ó ọmọ. Elédùmarè aṣọre kárí ayé. Ọ̀rẹ́ mi kò ṣe. Yeah, thank you, Joe. Kọ́kọ́ ń bá fún mi ni mo á fi pé ẹ̀yin náà ni àjọ close data tí àlejò sọ̀rọ̀ nǹkan bẹ́yẹn. Mo fi pé tí ọmọdé bá fẹ́ ṣe promotional exam a ṣá béèrè fún one class wọ́n á béèrè different texts lọ́wọ́ ẹ̀ wọ́n á ṣe exam fún tó bá di pass wọ́n á dẹ̀ lọ sí next class but the way tí Mr. Diekola ṣe ń lọ I'm beginning to see it as bóyá gbé jet wà bí ni like vroom and it's just going like that ṣé ẹ̀rẹ̀ mi pé kán tó dé nǹkan takuntakun ti ṣẹlẹ̀ mò ń ṣe ẹ̀ ń ṣe other people náà ń ṣe takuntakun gan ó ti sú ní company yóò kàn forí já mara àwọn takuntakun wà ń bò company kan máa wò pé. HR. I'd like to ask you a simple question. Okay. Mr. Diekola tan sọ̀rọ̀ by has he been hardworking or not? Say? Has he been hardworking or not? He's been very hard. Working, you know. That's the word. Very hardworking. Tọmọdé bá dé ṣe nǹkan ìwúrí, èèyàn máa encourage ẹni. Yorùbá máa sọ pé inú dúndùn ló wà mórí yá. Just no more ọmọ yá. So, bó ṣe ń ṣe nǹkan ribiribi yẹn, he needs to be appreciated and motivated. But ṣé mo pé discouragement ló máa jẹ́ fún àwọn tó ti wà níbi tó ti pẹ́ tí. Okay, you tell me something. Let me ask you a question again. Látìgbà tí Mr. Diekola ti join company wa yìí, has his impact been very effective positively? Sherry, impact. Yes or no? Has it been very effective positively? Yes. Positively, yes. Yeah. So another question: does it deserve a promotion or not? I do not have problems with your questions, but does he deserve a promotion or not? You deserve. I deserve. Yes, he does deserve a promotion. He does deserve a promotion. Two. HR. Case closed. No, I mean, actually, I'm sure you're not jealous, right? No, he's a very nice man. Very. You do something for me, please. We're trying to let if intercom pay secretary teleport. There's something wrong with the so ever me pay secretary to ever was dancing so come ferry intercom your shisha so and also by me get in touch with IT person. I had a different time in mind to leave, but she wrote me listen. I'll just have to do it for you. And Mr. Diekola, very hardworking ever been selected what's the boss so thank you. Okay. Anita come. Okay. Oríṣẹ́ mi lọ́lọ́wọ́ o, oríṣẹ́ mi lọ́lọ́lá o, orí sọ mí dọ̀lọ́rọ̀, ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n o. Oríṣẹ́ mi lọ́lọ́wọ́, orí sọ mí dọ̀lọ́lá, orí sọ mí dọ̀lọ́rọ̀. Ọkọ̀ tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbé fún ọ níbi iṣẹ́ ni. Ètò gbé fún mi láti company wa nìyí. Private car ni. Olúwa mo dúpẹ́. Ọlọ́run ṣeun. Olúwa mo dúpẹ́ o. Ó ṣeun o. Elédùà ó ṣeun. Mo wí náà. Mo ní láti jọ́ mo ti délé ayé n ò bínú èèyàn rí n ò rí tẹni títí ẹ̀ ń dá kí n sọ wípé kí tiẹ̀ ọmọ dà á mọ́ àdúrà mi gbà lórí yín àdúrà mi ti ń gbà lórí yín bẹ́ẹ̀ni àwọn àgbábọ̀ wọ́n ní ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì bàbá mi wọn ò lówó tí wọ́n kú nínú ìyá ni èmi náà tó kò sí mo ṣe ń ọmọ ojú kan náà mọ̀ ń bára mi ìwọ sì wàá wo sọ̀sọ̀sọ̀ ó pè gúnrún dádì kò yẹ kẹ́ ẹ sunkún mọ́ dádì ẹkún ayọ̀ òun ló yẹ kẹ́ máa sun pẹ̀lú oore ńlá tọ́lọ̀ ń ṣe fún wa nínú ìdílé wa yìí dádì ẹ má sunkún ẹkún ayọ̀ mọ̀ sùn ẹ má sunkún mo rántí ìgbà tí mo ti jí àbọ̀ látọ̀bọ̀ ọwọ́ títí ìwọ sì ṣe gbogbo táwọn ò rí ṣe láàrin ìṣẹ́jú àyà. dádì ẹ má sunkún mọ́ olúwo ṣe ń wo ẹ má sunkún ọlọ́run ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run Èdùmàrè tó sọ ọ́ di májíyàgbé o ṣé o ọlọ́run o.
inú mi dùn pé mo pè ẹ̀dẹ̀ jẹ́ mi. I appreciate that. Now I have to go straight to the point, the reason why I called this meeting. Gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí pátápátá lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú company lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. That things are not going the way we expect it. We are not making much income these days. As a matter of fact, owó tá à ń pa ń sìn kò wọ 50% owó tá à ń pa tẹ́lẹ̀. And that got me wondering, pé báwo ni a ṣe fẹ́ sanwó àwọn staff? Because in fact, we are not even making up to 50% of the money we are making before. How do we want to pay them? And I got my conscience by my side. You know me very well. Why would I employ people and not pay them? What do you think we can do to make this company move forward again? Ẹ̀yin tí mo lè pè náà lélẹ́yìn. Àwọn àgbàdẹ ni wípé a máa ń pégbọ́n ni a kì í pégbọ́n. Ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi dá ilé Ifẹ̀ o. So please, what do you have to say to this matter? Firstly, I want to say thank you, sir, for your good heart. Ọ̀pọ̀lọpọ̀ CEOs ló máa feel like it's not their problem because surviving on your own is not a problem. But providing for us and the large number of staff that you have in this company, you know, for them not to be jobless, thank you very much for that, sir. You're welcome. I believe the majority of us know that. Personally, it has been a tug of war for me, thinking that this is a trying time for the company. But with my little research, the company might go through trying times at the moment. Other companies too in the country are going through this. So I had to make further research on what we can do to help. I mean, look at the developed countries in diaspora. You get to realize that a lot of them want to reduce manpower. They employ machine. They create hubs so that iṣẹ́ tí bí èèyàn 1,000 bá máa ṣe with just one machine, it will be programmed on it. But if we do that in this country, well, people like us are not going to be fully employed. But more will not. At the same time, not. If I want to be active in this company has to stand on its own. So the priority before us is how the company should move forward in this trying time. That's why I now thought about we also adopting, the style of staff reduction. We are some major departments new. Say for myself as the regional manager, instead of we having other branch managers, I could pile up the workload of them all and channel it to my table. Madam Abese, my manager, we can do that in all the departments. I mean, my thoughts. You have spoken well. Sir, in particular, Professor, where she feel what they should feel or when they share would agree with the regional manager. My department is charged with recruiting, planning and training job applicants. Mobimpe, as the head of that department, could think by going into the town, source for customer here and there, then bring them, train them and all of them, deal with them and all of that. Taban Shibe, we imagine marketing department with mine, which means I'm a put hold into marketing department. To complement to move forward. If you do not mind, sir. Sir, in addition to what you just said, me must suggest we can reduce numbers and cleaners. That way, I might reduce costs. Yes. Yes. Like Gateman and Gardner too. We can Gateman is Gardner now. Yeah, so I'm a dark draw my retain. Retain them and take a share in Yama Shimo. I'm a big company run tele, so there won't be a problem in that, sir. Thank you very much. Thank you from the right side. Thank you from the left side. Welcome, sir.
like this is what I was expecting, but I don't want to make any decision without you guys. You are fine. You are far too kind, sir. So now we're going to work on what you guys just said. So, manager, you know what to do. For the time being, we can still call them back anytime. Not like we are not being fair to them. You understand? So I want you guys to start work now. Okay. Thank you, sir. It's for our own benefit. MAJIYAGBE Mama olówó ló náwó alájẹ ló máa rówó ná gbogbo ohun tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí o. ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún mi tó sọ fún àlè sọ nínú ọ́fíìsì. ẹ wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín nítorí pé ẹ dá sí mi lọ́fíìsì ni mo ṣe fẹ́ sọ fún yín. a ṣe meetings pẹ̀lú àwọn board lánàá so wọ́n dẹ̀ ní kó máa reduce numbers àwọn staffs wa in fact orúkọ yín wà lára àwọn tó máa sack. orúkọ mi wà láwọn tó fẹ́ sack ní ọ́fíìsì. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. in fact mo ṣe wáyé mo ti prepare àwọn letters to máa distribute for everybody kmd call the consign. wọ́n fẹ́ sack. honestly. no problem. I'll know what to do about it. Thanks. Madam mi, kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń mí sókè tẹ́ ń mí sílẹ̀? Kí ló dé tẹ́ ń ronú? Wúràlá. It's a sad news. Sad news. Kí ló ṣẹlẹ̀? Oh, believe me. Wọ́n ti fẹ́ sack mi níbi iṣẹ́. Ọlọ́run má jẹ́. Wọ́n ṣe máa sack yín. Kí lẹ ṣe? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣe máa sack yín. Wọ́n lè sack yín o. Sorry, same question tó béèrè. Òun náà ni mo ṣì ń béèrè up to now. Because upon all gbogbo nǹkan tí mo ṣe fún wọn níbi iṣẹ́ yẹn mo ń rò pé ṣé sack letter ló kù tó fẹ́ fi appreciate me ni or what. ṣe rí bọ̀dá mi advice tèmi máa fún yín ni pé ẹ gbé ọ̀rọ̀ ìkúrò lọ́kàn kò possible wọn lè sack yín èmi mọ̀ pé Ọlọ́run ò lè fi èèyàn tiẹ̀ sílẹ̀ kò ṣeé ṣe wọ́n ṣe máa sack yín. kí n gbé kúrò lọ́kàn. bẹ́ẹ̀ ni ẹ gbé kúrò lọ́kàn. Is it that easy? Bọ̀dá mi iṣẹ́ yìí Ọlọ́run ló fún yín ṣó lè gbá lọ́wọ́ yín sẹ́ ẹ má máa yọra yín lẹ́nu ẹ ti máa ń ronú unnecessarily jù. ṣé kò tó ronú náà ni. ẹ wo èmi ti sóúnjẹ tán wọn ẹ jẹ́ ká lọ jẹun. má wọrí ṣùgbọ́n ìwọ lè lọ jẹun tiẹ̀. irú ọ̀rọ̀ wo nìyẹn ṣe ní jẹun bọ̀dá mi ṣé nítorí pé ọ̀rọ̀ sáàkì délẹ̀ nsìn ẹ wá fẹ́ fi ronú ṣe ra yín léṣe ìyẹn ò possible o ẹ wá lọ jẹun jàre. Wúràọlá ebi ò tí ì pa mi má wọrí. bọ̀dá mi ẹ̀mí tó bá wà ló máa ṣiṣẹ́ o ẹ má para yín mo sọ fún yín wọn lè sáàkì yín. ẹ jẹ́ ká lọ náà. má wọrí I'm fine okay. tó ẹ ní dá mi lóhùn dáhùn tẹ́ bá ti ní dáhùn kájọ jókòó kájọ máa wo TV èmi náà ò ní jẹun. Wúràọlá don't worry I've said it. ẹ bá ti rẹ́dí láti jẹun àjọ máa lọ. ọmọ olówó ló náwó alájẹ ló máa rówó ná gbogbo ohun tí mo bá ṣe bàbá fàlùbáríkà sí o ẹni tí kò lówó lọ́wọ́ òkú ayé ni. ṣé o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ó tún bà wá lẹ́rù bàbá ti ṣe o. bọ̀dá mi kí lọ́lọ́run ṣe nílé ayé yín tó jẹ́ kẹ́ máa kọrin báyìí. wo Wúràọlá mi o believe pé níbi iṣẹ́ wa lénìí nínú gbogbo àwọn tí wọ́n sack orúkọ mi ò sí níbẹ̀ o. bọ̀dá mi ẹ̀yin tún padà sẹ́yìn ni ṣé bí mo ti sọ fún yín pé wọn ò lè sack yín. Wúràọlá o wí bẹ́ẹ̀ ó dẹ̀ tún jẹ́ bẹ́ẹ̀ náà in fact no. Ọlọ́run ṣeun ó tó ká kọrin lóòótọ́ ó tó bẹ́ẹ̀ ó ti ṣe o bàbá ti ṣe o.
má bínú ṣe jọ wọ́n kí má bọ̀ bínú ẹjọ́ sá kí má bínú ẹjọ́ for close to 45 minutes èèyàn sá. páàkì mọ́tò ó blọọkì mi mọ́lẹ̀ Ẹjọ́ sá. space rẹ̀ ń bíbà space rẹ̀ lọ́hùn yẹn Ẹjọ́ sá, báàkì síbẹ̀ wá ẹjọ́ páàkì sá, no kò sí problem kò sí problem kò sí problem. ó rọ́ọ̀kì náà. àwọn tẹ block wọn lẹ lélẹ̀. yes Mr. Ma wọ́n park mọ́tò tó block mi mọ́lẹ̀ for 45 minutes space rẹ̀ ń bí èmi yes come here come closer are you crazy. àwọn ló ń lo iṣẹ́ nígbà ẹ̀ má bẹ̀ ọ̀pọ̀ ọ̀yà tí mọ́tò yẹn. Oh my God! Okay. No, it's okay with that. I'm gonna make our new supply by 3 o'clock. Yeah. Okay, good. Thank you so much. I appreciate you. Bye. Mr. Diako, let's prepare me. Yeah. My way to the office today, this morning, I saw others rejoicing. But they be wọ́n pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní pé wọ́n ti promote àwọn. Yeah, very true. I mean, ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò ìgbádùn, you know. I mean, everybody did well this time around, so ni ọ̀gá ṣe deciding pé ká fún everybody ní promotion, you know. Man, congrats. But sir, mo gba any letter. Oh my, jeez. Mr. Diako, ikú gbàgbé yín àrùn gbàgbé yín totally. Ṣé lè believe pé letter yín ó ti wà prepared? It was actually on my table. Ó yẹ kí n fún chairman kan sign kó tó di pé wọ́n travel ni, but mo gbàgbé totally. But sir, ṣebí letter ti ready. Ẹ lè fún mi náà báyìí àbí? Oh wow, kò really sí nǹkan tí mo lè ṣe because it become money company. Ọ̀gá is not in the country now. Wọ́n lọ sí America fún seminar kan. So all them are low to be like say 1.5 months, you know. So if I need that to do until see our day, talk about day, definitely I'll just push the stream. Any later on ability from me, I'll push it to him so that he can sign. So sir, kò sí nǹkan tá lè ṣe sí mọ́ báyìí. Kò sí nǹkan tí mi lè ṣe sí Mr. Diako. Mo gbàgbé ni in all sincerity. Bó ṣe lẹ́dàá yín tó. Because kí mo fẹ́ fi ṣe. I'm so sorry about it, okay? Nǹkan tí 1.5 months máa fi pé ẹsẹ̀ kò lè pẹ́ mọ́. Okay, sir. Okay, sir. So sorry about that. Oh man, it's my bad. Why is my bag looking in? But ó dùn mí gan ni. For real, ó dùn mí gan. Kọ́ máa sọ pé wọ́n gbàgbé àti drop promotion letter mi sí office. Can you imagine? That's very bad. No, it's very painful. You should know. I worked diligently in that complaint. Bọ̀dá mi, Sherry, èmi fẹ́ kẹ́ gbà pé kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tọ́lọ́hun ò mọ̀ sí. I understand. Èmi dẹ̀ sure pé very soon wọ́n máa promote yín níbi iṣẹ́. God's time is the best. Ẹ kàn ní sùúrù. Ọlọ́run máa ṣe ti yín náà. Àmín o, àmín. Wúrà ọ̀la, oúnjẹ mi dà. Oúnjẹ. Nǹkan ṣe bí ń pa mí sìn. Mi ì sóúnjẹ yín, oúnjẹ tèmi nìkan mo ṣe. Are you kidding me? Ṣé ò ń ṣeré ni? Báyọ̀ máa sọ pé o mọ̀ pé mo fẹ́ jẹun. Bọ̀dá mi mọ̀ pé máa fẹ́ jẹun. Are you sick upstairs or what? Kí ló mean now? What are you talking about? Bọ̀dá mi mọ̀ pé máa fẹ́ jẹun. Tí mo pè ẹ́ kí n tó kúrò lọ́fíìsì ń pé Wúrà ọ̀la bá mi sóúnjẹ ńlẹ̀. You are not telling me that pé o mọ̀ pé mo fẹ́ jẹun. What do you mean now? Ẹ má bínú, mo gbàgbé ni. Are you sick upstairs or what? Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Nǹkan tí ń ṣe ẹ́. Ṣé kí n fún yín lómi ná? Àbí bóyá ẹ̀dẹ̀ máa wá jẹ ilé iná? Kí wàá jẹ ilé iná? Kí wàá jàjẹ́ ku ẹ? After calling before coming from the office, okay, bá mi ṣe oúnjẹ sílẹ̀, so kí wàá jẹ ilé iná?
Ṣé judge? Okay. Tí bá jẹun tán máa bá yín ṣe rice. Ẹ má bínú. Mr. Diekola. Yes, sir. How are you today? Fine, sir. Wọ́n ló sọ pé o fẹ́ rí mi, ṣé kò sí? Sir, kò sí much problem, no, sir. But then to see there, no, sir. You can go straight to the point. Okay, sir. Sir, ìgbà tẹ́ ẹ̀ sí around, sir. Mo rí pọ́n fáwọn èèyàn ní promotion ní company 1B. And mo dẹ̀ rí pé kò sí orúkọ mi níbẹ̀. Mo dẹ̀ lọ sọ́dọ̀ regional manager. Wọ́n náà gbàgbé láti fún yín ní promotion letter tèmi fún yín láti sign. Excuse me. Ṣé nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé orúkọ ẹ̀ ò wà lára àwọn tí wọ́n promote ní company? At all, sir. That is very bad. As hardworking as you are, ẹ jọ̀ọ́ kí ló ń ṣe mí gan-an? Wájú mi lọ kó gbogbo àwọn letters yẹn wá náà. You should be the first staff láti promote ní iléeṣẹ́ yìí. No. That is very, very bad. That's our part anyway. Jọ̀ọ́ o mọ nǹkan tó máa ṣe, má bínú for now. Nǹkan tá máa ṣe ń sìn ni pé because we were very important sí wa ní your company, very, very important. So nǹkan tá máa ṣe ń sìn ni pé o máa ní sùúrù the next batch. Shey you understand? The next batch of people that are going to be promoted, ma make sure pé orúkọ ẹ wà ńbẹ̀. Shey you understand? And number 1 tí ẹ ló máa wà nínú our next batch. Trust me. But sir, next batch yẹn ó máa tó gbà sígbà ó sir. Ìyẹn ò lè pẹ́ mọ́ láàrin within 2 years and saying everybody máa wà láàrin ọdún méjì sí a máa tún gbogbo ẹ̀ tó. And you are going to be at the top, I promise you. Because you are a very good staff here. You are doing very well. Trust me. 2 years, sir. 2 years, ìṣẹ́jú mélòó ni ọdún méjì fi máa pẹ́ sìn. Ó ti dé tán. Fún ìjàrá ẹ̀fọ́ wèrè wọ́n lọ sí. àyàfẹ́ tó bá ṣe kòǹgé ètùtù tó ń ṣe nìkan ló lè ráàánú gbà. àfàìmọ̀ kọ́ mọ̀ bá ara rẹ̀ mi tí o ti wù. ìmọ̀ ni yóò ti bá rẹ̀. jẹ́ n sọ kíní kan fún ọ o wèrè ń bẹ lórí mi gan o. bọ́lá wáyé o. sori pọ́ tàjí ni. àfàìmọ̀ kó má jẹ́ pé kíní burúkú tó ń yọ bá tiẹ̀ jẹ́. àmì Jésù. ẹ̀pẹ̀lẹ́ ẹgbẹ̀jì ó ti yé mi. mo rí ẹ̀bà tẹ ẹ̀kọ́ tó ga bí òkè wọn á wò pé ṣé ẹ fẹ́ jẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́ ni. orí ọ̀gá rẹ̀ ò pé ni ọmọ pé àràgbé láyé ni. padà. ṣé wo òrìṣà. ta ń kọ́ ọ nífá ta ń tẹ̀ ọ́ lódù ta ló kọ́ ọ lédè. ọlọ́run mẹ́la ìfẹ́ ó dáyé tó ń sanwó rè. àwọn mẹ́jọ kan mẹ́mẹ́ tọ́jọ́ pé ọmọ ọlọ́mọ pípa jẹ ni wọ́n fi ṣe ṣẹ́ṣe. ọ̀bẹ́là láwọn bíi ìdarí ọlọ́run bíi alápámọ́ká àrùn apá ní fi pa wọ́n. wọ́n jáde ni. bẹ́ẹ̀yàn bá sunkún wá sọ́dọ̀ rẹ̀ ẹkún náà ni ó gbọ́dọ̀ bà bóde. èyí lè pàyà sàkẹ́. kí ló mú ọ tó ga. gbogbo lọ yọ lẹ́yìn bá. àwọn tí fámìlì wọn kú àti júwe ilé ẹ̀ fún wọn. ẹ̀dùnà tí wọ́n bá kú kí wá tó bá pa mí ṣòkùnlẹ̀ fẹ́ gbowó yín lọ́wọ́ ẹ̀ padà ni. ìyẹn máa bá wọ́n tẹ̀. ẹ má fẹnu pèpè púpè sí ilé ayé mi n ò fẹ́ tàbí ṣùgbọ́n nílé ayé mi. ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ báyìí ẹ wá lọ bá mi gbére ilé olóko wa. ìdí ẹ̀ tí nǹkan tí mo ní kó ń ṣe kọ́ ló ṣe so in that case ẹ ní láti stop ṣe. àwọn ìyẹnu lásán ni kò dé ní ẹjọ́. kíní ìwà fẹ́ jáde kékeré sí mi lára. mọ́mí ọbẹ̀ ga. Àṣàkẹ́ ọlọ́ṣẹ́ Ghana. àmọ́ sẹ́yìn tó kọjá àdánwò Olúwa máa bàdá òṣèlú kankan. àwa nìyẹn a máa rí yín sí òsì. dàtẹ́ rí mi lọ́dọ̀ yẹn fún ní sí òsì. mo kàn notice pé ó ń dún bákan and ó dàbí pé break yẹn ti lọlẹ̀. ṣe get by. no kò sí problem. so
nítorí mo ṣe wá ẹ bá mi sáré ṣe ń sìn. ẹ má wọrí kò sí problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ wá sáré jókòó dè mí báyìí mò ń bọ̀ náà tó ti yé yín ẹ má mi ní pẹ́ ẹ̀yin wá jókòó. ẹ má pẹ́ o. mi ní pẹ́ ẹ jókòó síbí mò ń bọ̀ tó ti yé yín mi ò ní pẹ́ ẹ lè má gbó tó lọ ẹ̀gbọ́n ẹ yà sá. kékeré báwo ni. ṣé ẹ ti rọ́gà. ọ̀gá yẹn kọ́ níbo ló wà. ọ̀gá wà níbi tán ti ń tayò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. ibi tó ti ń tayò. bẹ́ẹ̀. kí ni mí ni gbogbo rubbish náà. ọ̀gá yẹn ń tayò. bẹ́ẹ̀. ó ti lè mí síbi látẹ̀kún lọ́ọ́ fi mí tayò. ó yá já lọ. gbòǹgbòǹ lè kọ́ ní lẹ́sẹ̀ kan yàda aráyé lè kọ́ ní lẹ́sẹ̀ kójú gbòǹgbò lọ. wo sórí níbi apá abi tí mo dúró sí mo lè fi okùn ẹ̀mí mi ta apá abi tí mo dúró sí àwa alákòó gbogbo ìlọlé. ìwọ ló kún ẹ̀mí okùn ẹ̀mí ẹ̀ tó ti yẹ. èmi tó yẹ pé ẹ̀mí àkúbẹ̀ mò ń lò. àkúbẹ̀ ẹ̀ ti tán àwa wí tán sọ́ọ́rí àwọn tó bá ti dé fìlà àwọn èyí jẹ wò. ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ìwọ ọmọ tí ń bẹ lábẹ́ fìlà ọ̀gá ni. àdóni. má fọkùn ẹ̀mí rẹ ta nǹkan kan èmi ò tún lè pawó mékì máa fi sìnkú. ẹ wẹ̀ ní sùúrù ẹ máa wò mí ẹ máa wòran mi. máa tayò tó fẹ́ ta. nígbà tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ó pa Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ó ní ẹ máa wò mí ẹ máa wòran mi sóòrí. ó di méjì. ẹ̀sọ́ wa ti tán. sórí owó ẹ́ńjìnì tó gbà tẹ́ ọgbà èmi ti gbọ́ èmi ní ń jẹ gbogbo ẹ̀ tán pátápátá. owó ẹ́ńjìnì tẹ́mi gbà. bẹ́ẹ̀ mo sọ. sórí owó ẹ́ńjìnì tí mo gbà tó o bá jẹ tán ó ní èèyàn kan tó ṣe kó fún mi tán kí n bá wọn fi wá mọ́tò èyí tó kó o lé. ó ti lówó mọ́tò lọ. kí ló ń ṣe. ọ̀gá ẹ jẹ́ n sọ kankan fún yín ọ̀gá mi ti gbowó placenta rẹ ọkọ̀ kódà ibi tá a nà tán sílẹ̀ ẹ̀ lè jẹ́ tán. placenta bẹ́ẹ̀ sọ̀hún. olùsí sẹ́ńgbẹ́ bí ọmọ ni. ọmọ dá lóhùn. placenta. ọjọ́ placenta wà lára ọkọ̀ kídìní mọ́tò lọ bá pè. olùsí láìsí ìwọ ọmọ. níbi tọkàn mi balẹ̀ dé ilé dádì mi màá gbé ta nítorí igi ayò yìí. ilé yìí tí ò fẹsẹ̀ múlẹ̀. wọn ṣe pílà lé wọn ni. ọ̀tẹ̀lẹ̀. wo bí ọwọ́ bí tó máa sọ pé díẹ̀ ní lápàyà alákàsí òní náà ni. kí ló dé kò fún mi lé nìní. kí ló fi ṣe èmi tó yẹ pé ńgbà tí o sì kankan mọ́ tẹ́tẹ́ nìkan mo fi rìnrìn àmì lọ sùn. òótọ́ nìkan tó wá sọ fún mi. ẹ bá bínú sà ṣe wà. ẹ dá mi dúró sí mi alátẹ̀kùn ẹ wá fi mí tayò kí ni gbogbo lè nà. mo dáràn wọ́n máa ti dé látàárọ̀ tí mo ti dá wọn dó pé àwọn ní kí n bá wọn wo kíní bírèkì mọ́tò àwọn mo wá ní kán jòkó wà láì mo ti gbàgbé mo sì rántí ẹ má bínú mi ò rántí rárá. egun tó o ṣe yìí ọ̀dà o oríyàn báyìí ní ìsìn tó dì bíi àwọn akọ̀wé àwọn eléwé ọwọ́ àgbàgbé irú wọn. ọ́fíìsì mi. ọmọ pé bá ti wà ní ìsínú kan jẹ́ èrò báǹkì àbáwọn tí máa ń ṣe sẹ́kítírì àwọn kọ́mú kọ́dọ̀ akéèyàn gbàgbé wọn ẹ má bínú ẹ má bínú mo ti gbàgbé ni. ṣebí kí ni bírèkì àbí kí tẹ̀lé sọ pé. wọ́n gbàgbé odidi èèyàn síbẹ̀ yẹn wọ́n máa fi mí tayò. ṣé ẹ rí ẹnu bísínẹ́sì náà la wà owó ní wá lọ́hùn owó ní wáyìn ọ̀pọ̀lọ́ tí a mú nú ẹ̀rọ̀fọ̀ tán jù tó di kejì tó bọ́ nú omi ó ní ilé ọ̀hún lé. kì í ṣe fọ́ọ̀tì ẹ má wọlé má bá yín sẹ ọ́fíìsà ọ́fíìsà. wá mi orí tiẹ̀ ò pé ìwọ ló mú yàn wá bí. ìgbà tí mo rí wọn tán gàn bẹ́ẹ̀ ni mo ṣe mú wọn wá. ẹ filẹ̀ kò ní làákàyè kankan bó ṣe wà sọrí sọ tún ní gbèsè ayé rẹ pé ọṣẹ yahoo náà ọrí yahoo ṣe ọrí kọ́bọ̀gbà náà ṣe mọ wádìí ṣe mẹkáníkì sọ ẹ̀kọ́ ọmọ mú kọ́sítọ́mà bọ̀ wá bá mi ń bí. ṣé ó ṣe yahoo rí. ó náà ṣe yahoo kékeré kan tí òrówó ṣọ́ọ̀bù mọ́kó ló fi filẹ̀. ẹ gbà mí ó ṣe yahoo. ó gbowó. ó ṣe lótò. ó gbowó. ó ṣe làsádà. ó gbowó. ó sì pààrọ̀ ọṣẹ. eléyìí kò tiẹ̀ lọ́ṣẹ tí ń lò ó máa ń sanra ni torí tó bá tún wá wí ọṣẹ náà tí ò gbowó ó lò sí ó lè ta aṣọ kó máa rìn o. má jẹ́ wà láyé bí aláìsí òye jẹ́ kí n bẹ́ pẹ́pẹ́ ọmọ tó pawó wálé nìyá máa yìn o ọmọ tó pawó wálé nìyá máa yìn lẹ́bí máa yìn lọ́rẹ́ máa yìn. ìwà olè wọlé mi mọ̀ pé ti dé láti ibi iṣẹ́. pẹ̀ tí mo dé náà sìn. kí ló ṣe yín tẹ wá jókòó báyìí ojú yín tí mo wo kò rẹ́rìn rárá ojú yín kọ́rẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. wúrà ọ̀la mo lọ sí mechanic workshop mi that's the mechanic guy. Okay, tẹ máa ń lọ yẹn. I got there
mo sọ fún yín pé mọ́tò mi kò ní minor fault ń pé kó tiẹ̀ bá mi ṣe o. Ó dẹ̀ sọ fún mi pé òun gbàgbé mi ní ṣá. Irọ́ ni. In fact gbogbo ọjọ́ èmi I spent my whole day mo lò ń bẹ̀. Can you imagine? Kò wá bá yín tún mọ́tò ṣe. Sincerely speaking. I need to just as in mo kàn gba mọ́tò kúrò ń bẹ̀ ni pé bọ́dá mi ẹ̀ ní bínú ni ó yẹ kẹ́ ẹ̀ máa wọn oníṣẹ́ ọwọ́ pé wọ́n máa ń ní lọ́wọ́ gan-an bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n wà reliable at all. But this is rubbish. Rubbish lélẹ̀ náà. Ẹ má bínú bọ́dá mi. Nǹkan tí ó tiẹ̀ ṣe mí ni pé ṣóṣe ń bá mi ṣiṣẹ́ ni tó sọ pé òun gbàgbé odidi ọmọ èèyàn sórí ìjókòó. Orí ẹ̀ ni ò pé ẹ wo ẹ má bínú ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ because ẹ look really stressed so ẹ wọnú ilé lọ kẹ́ lọ wẹ̀ kẹ́ relax. Ṣé gbọ́? Okay. Ẹ pẹ̀lẹ́, ẹ jẹ́ n bá yín gbé báàgì yín. Wọ́n lè ti wá jókòó sí bíbá ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Okay. Èmi má lọ mọ́. Kò sínú ilé tí mo bá wọ̀. Ariwo ẹkún á sọ níbẹ̀ ni. Abim Film Productions, in conjunction with the Giant Marketer for Lalude Music and Film International, presents a blockbuster movie, Malomo. Endings are elusive, medios are nowhere to be found, but the worst of all is to begin. Eniraje Rukpe, dandan yóò sanwó òkúta, agékùjù àmà ṣòro bí agbọ́n, dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè yìí, bó bá ìjà yóò bára lé. No trade is more justified than revenge in the right time, and what goes around comes around. O àbáṣe lónìí ìtàn ní búdọ̀là. Ṣé mo kí n má lọ ní hypertension kó má lọ ẹ̀mọ́ arábíàmọ́ mímọ́ bárábíàmọ́ ṣe máa ta yín tẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àbí tẹ bá mọ irú èèyàn tí ọmọbìnrin yẹn jẹ́. Ajá tó bá wọlé ẹkùn ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Ẹ wò bó ṣe wò mí ó yá ẹ jọjú mọ́lẹ̀. Kábíyèsí. Òòdó bá dé ó dòkùnkùn bèrèmù. Aago tí ń lu méjìlá ń bọ̀ wá lù kan ṣoṣo. Òkété gbàgbé ìbòsí ó dé gbà látẹ̀ ó káwọ́ léèrè. Ẹ̀sán sì máa ké tantan. A feeling of annoyance, displeasure and hostility becomes an anger full of drama, actions, emotions, revenge and lots more. Starring Akin Lewis, Láìdé Bákàrè, Ẹniọlá Ọbánijísùn, Ṣẹ́gun Ògúngbè, Ògbólúkẹ́, Abímbọ́lá Máyọ̀wá, and many more. Produced by Abímbọ́lá Máyọ̀wá and directed by Mohammed Lawal Kompo. Executive producer Ẹniọlá Ọbánijísùn Ọba1. Marketed and distributed by Giant Marketer for Lalude Music and Films International. EU 1619 Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Contact 08021581813. WhatsApp 08072878018. Malomo, coming soon. Májìyàgbé ọ̀rọ̀ tó bá gba fìtílà a kì í sán lójúmọ́ ọmọ. A kì í sán lójúmọ́ ọmọ o, àlọ́ba fresh. Ìgbìyànjú ló jẹ́ kí ṣù ó jiyàn. Ṣé wàá pa? Ó kú gbádùn. Oúnjẹ mi dà. Oúnjẹ yín. Bọ̀dá mi, mo ti gbà yí pé wà ń lè. Mi sóúnjẹ yín o. Come off it. Are you kidding me or what? Mi ṣeré o, bọ̀dá mi. O sóúnjẹ mi. Ìwà ìtàlẹ́jọ́ ń gbé nílé tó sọ fún mi pé o sóúnjẹ mi. Bọ̀dá mi ìrántí pé ti dé láti ibi iṣẹ́, ẹ má bínú. Ẹ má bínú. O rántí pé mo ti dé láti ibi iṣẹ́. You can't be serious. Ẹ mọ nǹkan tí n bá jẹun tán máa lọ sóúnjẹ fún yín. Ṣẹ́gbọ́n ẹ má bínú. Ṣé o ṣeré àbí kí ló ń sọ? Mi ṣeré bọ̀dá mi, mo gbàgbé ni. Èmi àti ẹ wà nílé, ó sọ fún mi pé o rántí sí oúnjẹ mi lóúnjẹ. Ẹ má bínú bọ̀dá mi. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n. Are you serious at all? Ẹ jẹ́ n sáré jẹun tán. O dẹ̀ tún jẹ́ náà. Ǹjẹ́ mi? Kí mi ní jẹun ni? Tó bá gba fìtílà a kì í sán lójúmọ́ ọmọ. A kì í sán
Okay, alright, jẹ́ kí n pè padà. Welcome, sir. Good afternoon. Yeah, good afternoon, sir. Jọ̀ọ́, Mr. Adekola mo béèrè. Mr. Adekola? Yeah. Adekola, okay, branch manager. Yeah. Ó dà pé wọ́n sí on seat. Ẹ fẹ́ rí wọn, sir? Ó wà very, very urgent. Mi rò pé wọ́n sí on seat, wọ́n sí around. Can you help me try his number? Kí n bá yín pé wọn àbẹ̀. Ẹ jẹ́ kí n... Ok, bóyá kẹ́ lọ jókòó, mo máa pè wọ́n. Ok. Jókòó, wọ́n ní pẹ́ dé. Ẹ kú jókòó, sir. My secretary. Yes, sir. So, go this man should para post office, sir. Definitely, sir. Because motor wọn ṣe wà ń tà. So definitely mo máa gbé mọ́tò. Okay. Alright, sir. Ẹ má bínú, sir. Secretary. Okay. Yeah. So is she around? Irú ìbéèrè wo nìyẹn? What do you mean? Mr. Banji ti wá bèrè yín. Mr. Banji. Bẹ́ẹ̀ni, sir. Àwọn dà? Mo ti ní kó máa lọ. Fuck! Báwo ló ṣe lè ní kó máa lọ? Mo wà lọ́fíìsì náà. Mi mọ̀ sá, wọ́n jókòó sí bíbá for like 3 hours. Ìgbà tí mi dẹ̀ lẹ́yìn mo fi pẹ̀ ti lọ ni. Hear yourself out. O mọ̀ pé mo wà ní ọ́fíìsì. Ṣé o wọ ní ọ́fíìsì tó knock tó tí mi dẹ́ lónìí? I'm very sorry, sir. Very sorry. Àwọn files yẹn gbé bá mi ní ọ́fíìsì. Alright, sir. I'm very sorry, sir. Sorry. So you're saying? Hey, John. Yeah? You won't believe what is going on with this secretary or so. One of our clients, wọ́n wá béèrè mi lọ́fíìsì. She telling them that I'm coming in the office, even without being coming inside my office to check if I'm there or not. Secretary. Yes, sir. Oh, our office was up way. Oh, see, office. Exactly. Is something wrong with her? Okay, I would attend to her. Basically, kí n tó gbàgbé, ó ní ìkan náà àwọn major customers wa tí wọ́n ti place order and they are ready to make payment like ASAP. But ṣé a ní tó 10 trucks ní leisure? Tale supply? Yeah. I need. Oh, stop. Oh, my, right? Okay, I think you should make preparation for that already. On the norms, àwọn kan wọ́n message me. They pay only like 15 trucks. Okay. So, but half payment, let's say. I mean, first come, first serve. That's what we're doing here now. First come, first serve. So that is making more products available, then we can call on them. Yeah, exactly. So that was what we'll do. Basically, my attendant here or secretary. Okay, so let me control this. Thank you very much. Yeah. Sorry about that, anyways. No problem. Yeah. Felicia. Yes, sir. On file sí mo ní kó wá kó lọ́fíìsì mi yẹn kọ́. Yeah, I want to ship it. Mi ò kàn ní kó wọn kalẹ̀. You're supposed to work on them. Could I make sure you work lórí wọn kó tó di kó kúrò níṣẹ́ lẹ́nu? First thing tomorrow morning, I need to see those files on my team. Okay. Yeah, that reminds me. Mo gbọ́ nǹkan kan and that sounds very strange to me. What's that, sir? Mo gbọ́ pé Mr. Adekola òun ni kókó. Anytime tí àwọn client bá ti sọ pé àwọn fẹ́ wá rẹ̀, o máa sọ pé kò sí around. No, ẹ má bínú, sir. Mo ti bẹ̀ wọ́n pé kó má bínú, sir. Wait, so it's true? Are you dumb? No, sir. So okay. So clients tí ó fẹ́ gbéṣẹ́ wá fún company máa wá láti sọ pé àwọn fẹ́ rí staff kan. Ó máa wọ̀ on seat tí ó ṣe pé ó jáde wàá wá sọ pé kò sí around. No, sir. At times mi kì í rántí pé wọ́n on seat, sir. O kì í rántí? Bẹ́ẹ̀ni, sir. Very soon ò ní rántí pé o bá company ṣiṣẹ́ mọ́. Yes, because ìkọ́ tó máa padà ṣẹlẹ̀ ni, which means automatically àwọn èèyàn máa ti wá fi rí mi ní company yìí already.
tí mo máa wà lọ́fíìsì máa sọ fún pé mi ò sí around. No sir, mi kì í ṣe yẹn. O kì í ṣe yẹn? Bẹ́ẹ̀ni sir. Òkè tòun nìkan ló máa ń ṣe àti many others tí mi ò mọ̀. No sir, tí wọ́n nìkan mi ìmọ̀kọ́ tó ṣe mí. You're sick. Yes, you're sick. Yes. Ó yẹ kó lọ tọ́jú ara ẹ̀. Because tí irú ẹ̀ bá tún repeat ara ẹ̀ tí mo bá tún gbọ́ tí mo bá tún ever gbọ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀ again, trust me, my report ẹ̀ fún MD and you know what that means. Yes, You're I losing know, this job. please. Now you get this ready. First thing tomorrow morning. Okay sir, I'm sorry sir. Hey, kí ni problem mi báyìí? Kí ni problem mi? Kí ló ń ṣe mí gan-an? Kí ni mo forí ro? Bó mo wà okay now. Manager sọ pé mi ò wà okay kí n tọ́jú ara mi. Ọ̀rọ̀ tó bá gbà fìtílà àkùsàn lójúmọ́ ọmọ. Yes. Do you know we made a very big mistake? Báwo la ṣe máa gbàgbé bọ̀bọ̀ díẹ̀ kan láyẹn? Báwo la ṣe máa gbàgbé orúkọ ẹ̀ nínú àwọn tá a rán lọ sí UK lọ fún seminar? Yes, he is a very good staff of us. In fact, orúkọ ẹ̀ ló wà yóò yẹ kó wà ní number 1. Mo ti gbàgbé náà, ó dẹ̀ yẹ kí wọ gangan fún rẹ kó rán mi létí. Ìwọ náà ti gbàgbé. Ìwọ náà ṣe ìrántí sìn ni. That is very, very bad. Okay, now, ó bá ní kò bàjẹ́. Nǹkan tó máa ṣe fún mi sìn ni. Mo fẹ́ kó kọ orúkọ ẹ̀ sílẹ̀ nsìn so that the next set of staffs tá a máa rán lọ sí UK, orúkọ ẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀. Yes, I want you to put it written now. All right. Thank you very much. Yeah, bye. Irú ìgbàgbé wo nìyẹn? That boy is an active staff here. Ìgbìyànjú ló jẹ́ kí iṣu ó jiyàn o. Ìgbìyànjú ló jẹ́ kágbàdo dẹ̀kọ́. Tàbá ń sunkún ká máa ríran o. Ó gbọ̀ngbọ̀n o, ó gbọ̀ngbọ̀n o, ó gbọ̀pọ̀lọ. Oyè làgbà ń wò ó. Orí tó bá máa dádé ni. Inú agogo dẹ̀ ló ti wá. Ọrùn èjì ìgbà ìlẹ̀kẹ̀. Inú agogo dẹ̀ ló ti wá. Orí tó bá máa lọ́lá máa lọ́lá. Orí tó bá máa dọ̀lọ̀rọ̀ á dọ̀lọ̀rọ̀ òwe. Where's it coming? Kádàrá ṣe dandan òwe. Ẹ jókòó. Inú òun wá bá ẹjọ́ mi. Owó níní kò kì í ṣàgbára. Ṣé mo mú ohun tí máa wá síbẹ̀ tó wá pàdé nǹkan? Mo kì í sábà fi wọn máa dà ní náà. Lẹ́nu ìjọba ìdá mi mọ̀ nǹkan tí mo ṣe fún yín. Ẹ sideline mi now. No, that's not possible. You are one of our most reliable clients. Kò sí bóyá fẹ́ ṣe náà. In fact, top list lórúkọ yín wà ní company yìí. In fact, ẹ bá mú agbọ̀nsẹ̀, we will do that for you. So, kò tí ì yé mi. Ṣé ilé ní tí mo tún dé? Yes, mi ìdẹ̀ jẹ́ yín lówó. Mo tún máa ń sanwó sílẹ̀ ni. Tí n bá ti dé, secretary Mr. Adeokola ò sí nílé. Whereas tí n bá fi máa dé ọ́fíìsì mi padà, máa rí pé ẹ ti lóòdù ọjà jáde, ẹ ti fi gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi lọ́jà. Kí ni mo ṣe fún yín gan? Wọ́n dẹ̀ ní tí sòbí abá máa dégbò, orúkàn bí là á ké sí. Èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn tó yẹ kí n wáyé kí n sọ fún yín o. Mo wá tún ti dé náà, mo ti jókòó bí 30 minutes. Ó ní Mr. Adeokola pé kí n dúdú wọn fẹ́ẹ̀ dé. Mo kàn rí wọn tán kọjá lọ kọ́rídọ̀ ni. Ibi tí mo ti tinú ti bí mi nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀. Bọ́n mo kọ́ fẹ́ sọ fún yín náà kó tó pé mo sọ fẹ́ mi dì. Àánú ẹ má ṣe bẹ́ẹ̀ sá, àánú ẹ má ṣe bẹ́ẹ̀. Àyẹ̀sà ẹ mọ̀ pé first time tẹ́mi máa gbọ́ lélẹ̀. Ká ní pé mo ti gbọ́ tẹ́lẹ̀ ni, mo ti máa attend sí pẹ̀lú immediate effect. But nísìn tí mo ti gbọ́ yìí, relationship dollar kálẹ̀ ti pè mí nìyẹn, ní máa ti control wọn pé be on his case, if bí o ti sòwò lẹ̀, I mean, you are a regular now, so there's no way I would mọ̀ pé nǹkan báyìí báyìí ìṣẹ̀lẹ̀ tí mo ní attend sí. Please, I apologize. Let me just make amends immediately. Yeah, let me phone shop. Kileshi, whatever you're doing, just stop it at the moment. Mr. Banji Mawasi, office in. How many truck does it have? 1 food truck. Okay, good. Yes, Emma Bami authorized 1 food truck for one thing. Then Emma to share another half truck for one. See, I put my first one later on my somewhere. No, but then over 1 truck on my son. Later on my balancing half truck. So 1.5 truck ni. On my place order for 1 phone. Please do that now. Thank you very much. Thank you so much.
ẹ má bínú sí wa ẹ má bínú sí wa kẹ́ tó ṣe tán bẹ́ẹ̀ sì máa gbé drink wá ẹ ṣe nǹkan sí. wúrà ọ̀la ayọ̀ ló dín fún ayọ̀ pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni mo wà ìní ń yọ̀ ẹ dákun tó lè bá ara àtàdárú rẹ o wọ́n yọ̀ sí ọlọ́run ni orílẹ̀ ayọ̀ ọ yọ̀ ayọ̀ ni. àní ó máa wà nílé adáná adá tiẹ̀ nìkan ó máa sọ fún èmi ìpè ẹ pẹ́pẹ́ sí o òun ò mọ̀ pé mo wà nílé dádì lóúnjẹ tí mo fowó ara mi rà nínú ilé mi no ju gbogbo ẹ lọ ṣé o ṣàkíyèsí nǹkan kan lára rẹ̀ bíi pé bóyá ó lóyún. oyún níbo. ibi ò ṣe é jẹ́rìí. ta ló fún lóyún. wọn gbọ́ nǹkan. torí oyún ni máa mú ní gbàgbé àwọn nǹkan yìí máa ráyè ni èyí tó bá kọ́kọ́ lóyún àkọ́kọ́ yìí máa ráyè rẹ̀ ni wọ́n rán létí tí àníṣe bá ń sọrú rẹ̀ ó ṣe ọmọbìnrin kan ìyàwó ọmọ wa níbẹ̀ ní àjẹmọ́. àní dádì oyún kọ́ ni ti wúrà ọ̀la oyún kọ́ ta ló fẹ́ fún lóyún níbo ló ń lọ oyún kọ́. kí wọ́n láti pẹ̀lú eléyìn àbí odòwò làádọ́rùn láti rẹ̀. nǹkan tó sú mi gangan bẹ́ẹ̀ nìyẹn ó ń kojú sápò náà kí ẹ wo kò yé mi. pé mo fẹ́ rí nǹkan ṣe ni kò á mọ tí ń ṣe ni. ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ni o. kí ló fẹ́ fà. ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ó máa kúrò nílé mi ni. nínú èbù ara lọ́lọ́run ti yapa ní ìyẹsẹ̀ yìí tó máa yọ ọpọlọ nú ọpọlọ. bàbá. ta lè léyìn. èmi gbàdá mi o. àìbùkì dúró dè mí mò ń bọ̀ ayin dákun díẹ̀ kọ́lá mò ń bọ̀ fún mi ń ṣẹ́jú mélòó. Gbàdàmọ́sí àìbùkì ariwo ọlá. gbàdà ó ti dé. ibi tí mo sọ fún yín pé mo fẹ́ gbalé wọ́n dẹ̀ ní kí n mọ ẹni tó máa bá mi ṣóǹdù wa kákan jọ débẹ̀ ni. wọ́n ti ní ká máa bọ̀ wá. wọ́n ti ní àmọ̀ bọ̀ bá wa bó la sì fẹ́ ṣe báyìí ọ̀dà báyìí ni a tètè lọ báyìí dákun torí ọlọ́ ọ̀kadà lágbè o ká lè tètè dé torí mo tún ní àwọn nǹkan kankan tí mo fẹ́ tún ṣe. ẹ ṣí sá ẹ ṣí bàbá o. nínú ilé mi lóhun oúnjẹ tí mo filẹ̀ àbúrò mi ń sọ fún mi òun ò mọ̀ pé mo àánú ilé tájọ wà nú ilé ó dáná ti ẹnìkan kò dá tèmi mọ oúnjẹ no I need to find something to do about this. ìrìn ni mo fẹ́ gbé pépè ni mo fẹ́ jáde o mo fẹ́ dé bẹ́tẹ̀ ní àwọn cooperative. ìgbìyànjú ló jẹ́ kí ṣùwọ́ jiyàn o ìgbìyànjú ló jẹ́ kágbàdo dẹ̀kọ́ tàbá ń sunkún ká máa ríran o ó gbọ̀ngbọ̀n o ó gbọ̀ngbọ̀n o ó gbọ̀pọ̀lọ oyè làgbà ń wò ó orí tó bá mú dáadé ni inú àkókò dẹ ló ti wá. níbo ń dájì lọ látẹ̀kàn ṣùgbọ́n láwọn ń bọ̀ ni láti 30 minutes ago dájì ò tí dé. Daddy. Wo daddy wa lọ báyìí. Níbo ló wá lè lọ sí? Wọ́n ní kí n jókòó dáhùn, mo dẹ̀ jókòó látẹ̀kọ́, wọn ò dẹ̀ tí dé. Well, no problem.
Hello, Daddy. Níbo lẹ wà? Dákun torí Ọlọ́run ló bínú ikú gbàgbé rẹ àrùn gbàgbé rẹ ó ti gbàgbé èmi àtẹnìkan lájọ fẹ́ débì kan. Báyìí lẹ́lẹ̀ ń bọ yín pé kò fẹ́ rí ọ̀sálẹ̀ ń sìn ni ẹ̀dẹ̀ tún lẹ́ jáde ẹ fi mí sílẹ̀ nínú ilé ẹ jáde. ọgbọ báyìí ni sóòdù òde mi ni àbí ọ̀sọ́ díjọ́ mi ọ̀dà padà wá ń jọ́ mi padà wá dákun. ok mo ti gbọ́ sir no problem. Ẹ̀yin náà lẹ gbàgbé dáàdi fi mí sílẹ̀ sínú ilé ẹ lẹ gbàgbé mi ẹ gbàgbé mi sínú ilé odidi ọmọ lẹ gbàgbé sínú ilé no problem. Yes, sir. Sister. Yes, sir. Ẹ bá full tank mọ́tò yẹn. Okay, sir. How many liters? 4 liters. 4. Ẹ má bínú. Change wà báyìí. Okay, mo ní change. Ọ̀gá máa ní ṣègbè yín parí. Ẹni kan wá fún lówó lẹ́sìn tó. Àbí o. But sister, kí ni meaning ọ́fíìsì tẹ́ ń ṣe náà? Ṣé àwọn ìgbà tí mo ti dúró sínú mọ́tò tẹ́ fi mí dáhùn tó ń ta kẹ́ẹ̀dì náà? What's all this? Ẹ má bínú mọ̀ pé ṣì wà ń bẹ́ẹ̀ mọ́rùn bẹ́ẹ̀ ti lọ ni mo ti gbàgbé. Ẹ má bínú. O mọ̀ pé mo wà ní mọ́tò pẹ̀lú mọ́tò rí mọ́tò tó fi ń fi mí dá kẹ́ẹ̀dì náà. You are very stupid. Ẹ má bínú ẹ jẹ́ kí báyìí ta. Ọkọ ẹ dúró ẹ jẹ́ kí sáré báyìí ta máa darí lọ nísìn. Ọkú ṣé tí bínú ni? Ọkú. Májìyàgbé òye. Mi ò rántí pé ṣì wà ń bẹ́ẹ̀ dẹ̀ wà ń bínú. Ayé rántí mi, wọ́n máa nífẹ̀ẹ́ lómi ṣe mí. Ayé rántí mi. I must greet you specially because you guys are so wonderful. Mi ò gbọ́dọ̀ parọ́ fún yín nílé iṣẹ́ yìí. It's like you're taking this company like it is yours. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní yínníyínní kí ẹni lè ṣe mí. I appreciate you guys. Mo láti dúpẹ́. Thank you so much for being there for me. Always. Àwọn ilé ká máa dúpẹ́ lọ́wọ́ yín sá. You took hunger out of our family. Tí ẹ bá gbà wá síṣẹ́, báwo ni a ṣe fẹ́ máa feed ìyàwó, ọmọ, alábàgbé, relatives and all of that? Yeah, it's okay, it's okay. At least we just need to appreciate ourselves, you know. Thank you. Whatever we're doing. Ẹ wo, ẹ má gbàgbé mi o. Ẹ̀yin ìgbìmọ̀ tí yóò kó báyìí. Ẹ má gbàgbé mi o. Mr. Adekola. What's the problem? There is no problem. There is no problem. But ẹ ṣáà má gbàgbé mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Okay, you know what, Mr. Adekola. Ṣe mi favour kan. Bá mi bọ́ síta náà. Kí n bọ́ síta? Yeah, ẹ bá mi bọ́ síta náà. Tí n bá bọ́ síta, ṣé ẹ ní gbàgbé mi? Ẹ dákẹ́jàre, wọ́n bá yín sọ́nsẹ́ orí yín rí kójẹ́ǹtì bí àsálà. Ẹ bọ́ síta jọ. Ẹ tẹ respect bí wọ́n wà lórí ìjókòó. Mo ti gbọ́. Tí n bá ṣàjáde, ẹ ṣáà ní gbàgbé mi. Actually, I ní gbàgbé. But I would advise that instead of my dúró sínú ẹ lọ sọ́fíìsì ni, mi ò ní gbàgbé. I'll put it upon myself that my ṣe tán. Ẹ ṣáà ẹ má gbàgbé mi o. Excuse me.
What is happening? Is something wrong with that guy? I sincerely don't know. You know, maybe a lot of at all. Maybe a lot of what disgrace me ni Timbalo. You might pariwo. No. Embarrassment ló máa jẹ́. Ayé Rotimi. Wọ́n máa nífẹ̀ẹ́ lómi ṣe mí. Ayé Rotimi. Ẹ dákun ẹ fohùn rere wá mi rí o ha. Kọ́ má pa mi tì bí aṣọ tó ti gbó. Kọ́ má pa mi tì bí aṣọ tó ti gbó. Mo bẹ̀ ẹ́ Ọlọ́run. Accident! Níbo? Ẹ mà gbà mí kẹ́. Bẹ́ẹ̀ ni díẹ̀ kan lọ́wọ́ ni kókó ẹ̀gbọ́n mi ni wọ́n. Ẹ jọ̀ọ́ ibo ni hospital náà wà báyìí? Robo. Ó dáa. Ẹ ṣé. Máa yọjú sí yín. Kí ni rí? Gbà mí kẹ́. Wọ́n máa nífẹ̀ẹ́ lómi ṣe mí, ayé Rotimi òye. Ẹ dákun ẹ fohùn rere wá mi rí o ha. Kọ́ má pa mi tì bí aṣọ tó ti gbó. Kọ́ má pa mi tì bí aṣọ tó ti gbó. Mo bẹ̀ ẹ́ Ọlọ́run. Picture ìbọn mi máa find. Òkú olúgbọ́n. Òkú olúgbọ́n tó fọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀rì ọ̀fẹ́. Òkú olúgbọ́n tó fọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀rì ọ̀fẹ́. Ó máa pè mí tó sọ pé ìgbọ́n mi l'accident. Irú ìgbàgbé wo ló ṣe mí? Báwo ni mo ṣe máa gbàgbé irú nǹkan báyìí? Fẹ́ ṣe o, kí n pè dáàdì. Mo gbàgbé pátápátá o láti jẹta. Dáàdì ẹgbẹ́ kọ́ lò ó. Hello, Daddy. Adoni. Búrọ̀lá. Daddy, ẹ̀gbọ́n mi máa l'accident láti jẹta. Nǹkan mọ́ ọ ni láti jẹta. Láti jẹta. Lọ wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi ẹ̀ wá gbà mí. Láti jẹta nǹkan mọ́ ọ ni wọ́n kóyè inú ẹ lọ ni. Dúró bó ni ẹ ṣe ń sọ̀rọ̀ rẹ kí náà ń dà yìí. Ọ̀dà àbọ̀ àbádọ́rọ̀ tiẹ̀. Ọsibítù ibo ló wà. Gbàgbé kò yé mi náà, kò yé mi. Ṣádùúró dè mí nílé mò ń bọ̀ báyìí ọgbọ́ má jáde o má tún pọ̀ gbàgbé o ó lè gbàgbé ara rẹ̀ orí títì. Kọ́ má pa mi tì bí aṣọ tó ti gbó. Mo bẹ̀ ẹ́ Ọlọ́run. Ọmọ ti fọ́ fún gbẹ̀mú báyìí. Òkú olúgbọ́n. Gbẹ̀gbọ́n àwọn lásídẹ́ǹtì. Òkú olúgbọ́n tó fọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀rì ọ̀fẹ́. Òkú olúgbọ́n tó fọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀rì ọ̀fẹ́. Yóò bá níbẹ̀ bó di lọ́la. Tani ẹ wọlé. Ayé mi ò ní bàjẹ́ o. Ẹ ní ṣiṣẹ́ gbà. Mo gbọ́ nǹkan kan ni lèmi àti ẹ̀ bá wá àwa dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì kàtàkàtà ni àwọn nọ́ọ̀sì tẹ kó bẹ̀ kàtàkàtà wọ́n sọ wọ́n ṣe o. Ṣé wọ́n wà pé wọn ò mọ ibi tí àwa mọ̀ ni. Ṣé kò sí sáà? Ẹ jọ̀ọ́ dókítà, wọ́n pè mí ní láti hospital yìí pé wọ́n gbẹ́gbọ́n mi wá pé wọ́n l'accident. My God, ṣé kò kí n ṣe ẹni tó ní accident níjẹta? Àwọn náà ni àwọn ni. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ni mo ṣe rántí. Private ward ló wà. So attend sí wọn láti jẹta. Ẹ má bínú, ẹ jẹ́ ká yọjú sí. Ó ti yé mi. So attend sí wọn láti jẹta. Ó yé mi o. Ó yé mi. Bọ̀dá mi. Ẹ gbà mí. Bọ̀dá mi. Mo mọ̀ tó ṣẹlẹ̀ dájú orí ẹjọ́ ẹ fún wa ní táìmù jẹ́ káwé àfẹ́sì. Ẹ má sọ̀rọ̀ kọ̀rọ̀ o, ẹ má sọ̀rọ̀ dáadáa o, ẹ má tọ́jú wọn ṣe jù mí báyìí ni o. Kí n fún yín ní àyèbó tí wọ́n gbé yẹn wáyé láti jẹta. Tẹ́ ẹ̀ yọjú sí tẹ́ ẹ̀ àtẹ́ǹdì sí. Kí n tó kú òun bí
kẹ́ ẹ dúró lórí ìdúró kẹ́ ẹ sùn lọ kẹ́ ẹ sọ pé ẹ tó ti gbàgbé ńrọ́ o ẹ máa tún ṣe báyìí ẹ máa ṣe báyìí ni. ó ṣẹlẹ̀ àlè àtẹ́ǹsì wọn lójú yìí because nǹkan tó ṣe wọ́n pọ̀ gan spinal cord wọn ni ó ti kán. egun ẹ̀yìn. spinal cord. mo dáràn díẹ̀ kọ́lá tá a lọ sẹ̀ kí lẹ́sẹ̀ rẹ̀ tá a lọ bú tá a lọ bájà tá a lọ sọ ọ́ dà báyìí bó bá tiẹ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ nígbà tí ìwọ wá di ẹni á gbàgbé sórí ibùsùn léwòsàn bó o ní ó ṣe di wípé ọ̀rọ̀ rí ọgbọ̀n èbè fúnra mi gbàgbé rẹ nulẹ̀ àbúrò rẹ gbàgbé pé ẹ gbé ọ wá dókítà náà tó gbàgbé láti jẹta díẹ̀ kọ́ láta lọ́sẹ̀. Daddy, say something. Ìmọ̀ pé bó ṣe máa rí nìyí. Tọ́rọ̀ rẹ bá yé mi dáadáa nítorí gbìyànjú láti sọ fún mi ni pé wọ́n fẹ́ yọ ọ́ lẹ́nu iṣẹ́. Wọ́n ti fẹ́ yọ mí o, wọ́n ti fẹ́ dá mi dúró lẹ́nu iṣẹ́. Mo ò lè dá ọ dúró o. Òtítọ́ lóhun ọ̀pàjọ́ ò lè pàjá rọ̀rọ̀ tó lóhun ọ̀pàgbò ò lè pàgbò gèdègèdè tó lóhun ọ̀pọ̀ òbúkọ ò lè pòbúkọ. Mo ò lè dá ọ dúró. Ọgbọ́ dájúdájú nǹkan kan sòkọ́ bẹ̀rù ni wọ́n sì jà. Ọgbọ́ Ifá ẹlẹ́rìí ìpín ọjẹ́jọ́ ogun. Àwọn ọ̀gá tí wọ́n fẹ́ lé díẹ̀ kọ́ lápò lẹ́nu sẹ́kín ni a rí o. Iwájú ọpọ́n gbọ́ ìyẹn ọpọ́n gbọ́ olùmúlọ̀tún ọlọ́kàn wọn ló sì. Àárín ọpọ́n lè ta ọ̀run ilẹ̀ ògẹ́rẹ́ ọgbọ́ bàbá fẹ́ mọ lójú àrínà bàbá bùmọ̀ lẹ́sẹ̀ àrìn. Ó gbègbè àbàlágẹ̀ tí sótórí ẹ̀ lu oògùn tí fáfá gbére ọmọ àkàrùn wẹ́yìn. Wọ́n yọ ọ lẹ́nu iṣẹ́. Kí ló wá ṣe fún ọ tó bá wọn? Sọ fún yín bàbá. Wọ́n ti lé ẹ pàápàá ọkọ wọn ò lè wọ́n sì mú oògùn tó jẹ́ bí iná tó jẹ́ sàbí òrùn. Wọ́n ṣàgùn sí ọ wọ́n kàn lóògùn wọ́n fi nǹkan tó tóbi wọ́n fi dán an wò ṣùgbọ́n. Bàbá ṣùgbọ́n wo ni ṣùgbọ́n kí tún ni alọ́fẹ́ lé mi ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n òun ní ìsinyìí lọ́jọ́ kìíní àná tí mo ní mo fẹ́ ṣoògùn owó kálẹ̀ ti ṣe fún mi nísìnyìí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò ní sí bẹ́ẹ̀ èmi ni mo máa jẹ́ ọ̀gá ara mi kò ní sí pé mo wà lábẹ́ èèyàn kan bóyá nǹkan tẹ̀ ń wò ń gbà yẹn ni pé mi ò lówó lọ́wọ́ tí mo lè fi ṣoògùn owó ṣùgbọ́n nísìnyìí bàbá owó wà ṣẹ́rí nǹkan tó bá máa ná mi oníkẹ́ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀. bí wọ́n ṣe ń sọ pé owó wà bẹ́ẹ̀ lèmi náà ń jẹ́ kó mọ̀ pé oògùn wà abẹnú gàngàn ọ̀sá ò pé ò jẹ oògùn tí ò jẹ ewé rẹ̀ lókun kan mo sì mú oògùn tó jẹ́ bí iná o mo mọ èyí tó jẹ́ sàbí oòrùn ọ̀dà kò burú mo ṣe nǹkan kan fún ọ òtítọ́ lóhùn ọ̀pàjá kò lè pàjá rọ̀rọ̀ tó lóhùn ọ̀pàgbò kò lè pàgbò ìgèdègèdè tó lóhùn pòbúkọ kò lè pòbúkọ mọ́tàrí kan ni wọ́n ṣe fún ọ. Adarí kan. sọ mọ gbogbo àwọn tí wọ́n fẹ́ yọ iṣẹ́ wọn tiẹ̀ ní rọ́kàn láti ro kankan láti yọ iṣẹ́ wọn lọ dá fáìlì rẹ̀ padà bí wọ́n ti mú ni mọ́tàrí kan nù. gbogbo àwọn ọ̀tá tí wọ́n dùbú rẹ̀ lójú ọ̀nà wọn ò ní lè déwájú rẹ̀ wíjọ́ ẹ̀yìn lọ́mọ ẹ̀dìyẹ ń tọ̀yà mọ́tàrí kan nù. mo ti ń sọ oògùn fún ọ. Làjú wò mí ọ̀dà tó tọ́ báyìí wò ó ṣe tọ́jọ́ yìí. báyìí kí ló dé tẹ ṣe báyìí mo sọ fún yín mo ní kẹ́ ní sùúrù God's time is the best. ẹ wo kọ́ tẹ ṣe báyìí. orí wí o ṣùgbọ́n ìṣekúṣe lélẹ́yìí lọ sí bí ẹ̀kọ́ láyé ìwàkiwà lọ́lọ́wù yìí lóòótọ́ láti gbà wá sẹ̀ bàbá wa máa ṣe kínní mọ́ darí kan wọ́n á pè àbọ̀gbọ́ sórí téèyàn bá ṣe báyìí aburú kò ní dọ́dọ̀ olúwa rẹ̀ bẹ́ẹ̀ ni dáadáa kò sì ní kúntìn láíláí bó ṣe wà ó ní dàkejì èkejì rẹ̀ náà tó burú ọ̀nà kan ló rò sí kò ṣe dúró tọ́lọ́ bí wọ́n bá gbaṣẹ́ lọ rẹ̀ tó ní rí sẹ́mi tó ní rí sẹ́mi ìdílé ẹ̀kọ́lá tí ẹ̀kọ́lá torí ọlọ́run àléébù ni ó. a ò jáde nínú nǹkan tó ṣẹlẹ̀ kò sí àyè fún gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ jẹ́ ká tẹ́ ń sọ ẹ fún wa ní time there ẹ̀yin lè wà pẹ̀lú wa. mo yọ̀ǹda ọlọ́run ó fún yín sí ọlọ́run
bọ̀dá mi ilé ìtẹ̀ ṣe yìí ò dá ọ. ẹ máa bá wọn sọ̀rọ̀ later ma. ẹ jọ. kí ló dé tìríǹjì ti bí dà. Tani ọmọ yìí bó ní ṣé òsì rí ẹ̀kọ́ lá èé ṣe ń bó lọ wá wà yìí ọbí ṣídù ó tó bá ní tí wọ́n ti wá yọ lẹ́nu iṣẹ́. ẹsẹ̀ ẹ̀rọ ojú ti sẹ́ ẹwà wọn ọmọ yìí nínú ayé wò rè ayé ti ń di méjì bọ̀ n tí wọ́n fẹ́ wọn bò bá ti ṣe fún wọn dójú eegun wọn ò ní gbà. ọ̀nà ẹ̀yin babaláwo pàápàá ẹ máa ṣọ́ra èmi mọ́sọ̀ọ́gùn ẹ sáré mọ́sọ̀ọ́gùn fún àmọ́ tó béèrè tó bá jẹ́ ní mo ṣe fún ní ẹ̀mí rẹ̀ ò ní dòní ẹ̀rí nǹkan ó ti para rẹ̀ sáyé báwọn ó ti kán lẹ́yìn iṣẹ́ tó wá lóhùn wá gan kí wọ́n mọ́ yọ òun bẹ̀ sí ò ti yọra ẹ̀ lẹ́nu iṣẹ́ ẹ̀yin ọmọ òde òní wọ́n lè ní ẹ mórí yín wá kẹ́ẹ̀ fi jóògùn ẹ̀yin náà ó sì gbé lẹ̀ ara wo lẹ́ẹ̀ fi wẹ̀ ẹ̀yin ẹ̀yà sọ́ra tẹ́ ẹ̀ bá fẹ́ kí ti yín ọ̀ta lójijì orí tiẹ̀ ti bá ń bẹ̀ wọn èmi yọwọ́ mi mọ yọṣẹ wọ́n lọ fọwọ́ nù kòkò àgùntàn mọ́ fúnra rẹ lọ́ba. ẹ̀fọ́ wèrè wo ló ń ṣe. àyàfẹ́ tó bá ṣe kòǹgé ètùtù tó ń ṣe nìkan ló lè ráàánú gbà. àfàìmọ̀ kọ́ mọ̀ bá ara rẹ̀ mi tí o ti wù. ń bọ́ ní ọ̀sìn bá rẹ̀. jẹ́ n sọ kíní kan fún ọ o wèrè ń bẹ lórí mi gan o. bọ́lá wáyé o. sori pọ́ tají ni. àfàìmọ̀ kó má jẹ́ pé kinní burúkú tó ń yọ bá tiẹ̀ jẹ́. àmì jésù. ẹgbẹ̀jì ó ti yé mi. mo rí ẹ̀bà tẹ ẹ̀kọ́ tó ga bí òkè wọn á wò pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ láàárọ̀ ọ̀sán alẹ́ ni. orí ọ̀gá rẹ̀ ò pé ni ọmọ pé àràgbé láyé ni. padà. ìwọ òrìṣà. ta ń kọ́ ọ nífá ta ń tẹ̀ ọ́ lódù ta ló kọ́ ọ lédè. ọlọ́run mẹ́la ìfẹ́ wo dáyé tó ń sanwó rè. àwọn mẹ́jọ kan mẹ́mẹ́ tọ́jọ́ pé ọmọ ọlọ́mọ pípa jẹ ni wọ́n fi ṣe ṣẹ́ṣe. ọ̀bílà láwọn bíi tani ọlọ́run bíi alápámọ́ karùn-ún apá ní fi pa wọ́n. wọ́n jáde ni. bẹ́ẹ̀yàn bá sunkún wá sọ́dọ̀ rẹ ẹkún náà ni ó gbọ́dọ̀ bà bóde. èyí lè pàyà sàkẹ́. kí ló mú ọ tó ga. gbogbo lọ yọ lé nígbà. àwọn tí fámìlì wọn kú àti júwe ilé ẹ fún wọn. ìdùnnà tí wọ́n bá kú kí wá tó bá pa mí ṣòkùnlẹ̀ fẹ́ gbowó yín lọ́wọ́ ẹ̀ padà ni. ìyẹn máa bá wọ́n tẹ̀. ẹ má fẹnu pèpè púpè sí ilé ayé mi n ò fẹ́ tàbí ṣùgbọ́n nílé ayé mi. ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ báyìí kẹ wá lọ bá mi gbére ilé olóko wá. ìdí ẹ̀ tí nǹkan tí mo ní kó ń ṣe kọ́ ló ṣe so in that case ẹ ní láti stop ṣe. àwọn ìyẹnu lásán ni kò dé ní ẹjọ́. kí ni ìwà fẹ́ jáde kékeré sí mi lára. mọ́mí ọbẹ̀ ẹja. Àṣàkẹ́ aláṣẹ Ghana. àmọ́ sẹ́ni tó kọjá àdánwò Olúwa máa bàdán òṣèlú kankan.